ọ̀mẹ́mú o ògùrọ̀ nínú igbá ó wọlé lówùúrọ̀ ó dìrọ̀lẹ́ ariwo ata ẹ kìlọ̀ fún wọn láyà igbó epo ṣọ́ra rẹ̀ olówó ò lè gbàyàwó ẹlẹ́mú o yóò dógún sinimá tá ń wíre ògùrọ̀ làkọ́lé rẹ̀ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórí YouTube tó bá jáde àwòtún òní ẹgbà bẹ́ẹ̀. ògùrọ̀ tó bá bí alágbádá lẹ́nìí okun àárín mi àtọ̀rẹ́ rẹ̀ a máa já dànù ni èmi àti alákòó ní sọ rẹ̀ mọ́. ìrọ̀dà ìgbóná bò ẹ̀ ni o gbé ẹsẹ̀ lórí tábìlì níwájú èmi kínní yìí. pẹ́sẹ̀lẹ̀ ó gbọ́. èrè yarí o kò má gbẹ́sẹ̀ lẹ̀. méjì ń dáde ẹni ibi ni ọ́ tí wọ́n bá ní kí wọ́n lọ rè pé ẹni ibi àkọ́kọ́ wá ní ayé ìwọ̀gán lẹ́ni ibi sọ ma pé mo sì dánwò fún ọ ní o sì yege ọjẹpẹrẹ ara rẹ tó o bá kà lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èní ló péjọ méje tó o ti kó aṣọ àdánù aṣọ funfun láìsọ lóòsà Ọbàtálá tèmi wá wà lẹ́nu ọ̀nà ilé rẹ tí mo wà lára àwọn ẹ̀ṣọ́ tí ń sọ mo fi dán owó ní o yege o yẹpẹrẹ lè kú asín rẹ yẹpẹrẹ là kọ bí bàbá ẹ. sinimá ti tún ògùrọ̀ ọláyà igwe olówó tó ń tasí àgẹ̀rẹ̀ tó ló ń gbàyàwó ọ̀mẹ́mọ́mọ́ ògùrọ̀ rẹ̀ o. àfàìmọ̀kọ́lẹ́ o máa fi sàrí alágbára hàn níta gbangba. à ń tọ́ ọ̀rẹ́ wọ ògùrọ̀ mú. tó bá rọ nǹkan dà sí kun tán torí ẹ̀ wá tẹ́lẹ̀ sílẹ̀ tó wá ikú kiri. Mr. Ògùrọ̀ ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ bí àwọn yìí ṣe ṣèṣìkù ẹ̀yin ò ní ṣèṣìkù bẹ́ẹ̀. n tó jẹ́ ẹ̀tọ́ tí bàbá ìyàwó yín kàn lẹ̀ máa ṣètò ẹ̀ fún yín. eléwo ni ọ wá jẹ lẹ́yìn mi báyìí tani ọ da sọwọ mi. bàbá Ṣàkẹ́ àwa ń kọ́ àbí àwa náà aṣọmọ fún yín. ilẹ̀ fì mo dúró rírí. kó ṣèwádìí èmi méjì dádé wípé mo yàtọ̀ mo ṣe kọlù wòmí wàá wá padà lọ bá ẹni tó rán ẹ níṣẹ́. gbogbo wa náà la mọ bí wọ́n ṣe dájọ́ láàfin kódà inú gbogbo ìlú ò dùn àmọ́ bí èèyàn bá lóun mọ̀ dáńdàkúdà àwa mọ̀ pọ́ lọ́hùn ó tún dà. rí mi báyìí. méjì ń dáadé ti fira rẹ̀ hàn mí nù ó ti jẹ́ kí n mọ bí òun ti tó èmi ló sì fira mi hàn. lágídí lọ̀gá alágbára tálágbára ò bá ṣetán láti dáràn sinimá ti tún ògùrọ̀ eléyìí kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n ní gbogbo ọlọ́lá yóò lè sinmi agbájá lé furu kọ́kọ́ galegale gíragíra lálá kókó fẹ́fẹ́ sinimá ti tún ògùrọ̀ rẹ̀ o. Azano ní kò yí tó ń produce eléyìí ó lé jù Saliu Gbọ́lágadé Ògbólúkẹ́ ló direct ẹ̀ starring Ọláyà Igwe Azano ní kò yí Àjàlá Jalingo Abibat Jinad Ferry Tadewale Saliu Gbọ́lágadé Ògbólúkẹ́ Abíọ́dún Adéoyè afẹ́fẹ́ ọ̀rọ̀ Mọ̀nsúrù Ọbádínà Fálà Ọlákúnlé Àfọwàpẹ̀lá Mbẹ́bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní ògùrọ̀ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórí YouTube ní o àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀.